ọba ẹ̀dà Dr. Samuel Olúṣẹ́gun Adédire ọba wàrà ìlú Ìwàrà Ifẹ̀. Ọdún Orò ó jẹ́ ìkan lára ọdún ìṣẹ̀ǹbáyé tí ó ti wà tí àwọn babalábàbá wa ti ń ṣe kí ìlú kó bá lè tùbà kó lè tùṣẹ. Ó jẹ́ ọdún tí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń béèrè nǹkan tọ́lọ́run máa ń ṣe fún wọn pẹ̀lú ìgbàgbọ́ àwọn bàbá wa. Àwọn tó wà mọ́ ọdún Orò pọ̀, ṣùgbọ́n ọdún Orò jẹ́ ọdún tí ó wà láàfíà báyìí àti ìdàgbàsókè. Ní àkọ́kọ́ ọdún Orò jẹ́ ọdún tó wà fún àwọn ìlú ní ilẹ̀ Ifẹ̀. Ọdún Orò nígbà tí olúkọ̀ọ́kọ́ bá máa ṣe wọ́n pèsè ní ìfúnṣọ ìpè tá a ṣe ní ìdáhùn sẹ́yìn lẹ́yìn ọjọ́ márùn-ún lọ́ba ti fi sọ ọ̀nà máa di o. Tábàdé ti di o àwọn ọdún Orò bá ọ̀run láti súre ọdún fún ọ̀nà lórí ìfẹ́ àti gbogbo ilẹ̀ Ifẹ̀ àti orílẹ̀-èdè Nàìjíríà tó lè wà lálàáfíà àti ìlú tẹ́nì kọ̀ọ̀kan wá ti wá gẹ́gẹ́ bí ìlú Ìwàrà Ifẹ̀ àti àwọn ìlú tó so mọ́ ìlú. Ọdún Orò wá ṣe bí lónìí báyìí tó bá máa di ọ̀lẹ́ ọ̀la a gbọ́dọ̀ wá tú níwájú àfihàn ní tí bàbá ọ̀ní tàbí àwọn aṣojú wọn gbọ́dọ̀ jókòó mú láti rí ìgbà ní ìgbà méje olùkọ́ máa ti. Arọ gbogbo wa kí a máa gbárùkù ti ọdún tó bá wà nílé ẹnì kọ̀ọ̀kan torí nílé tí wọ́n gbé iṣẹ́ ọdún yìí.